9.3 billion naira ó ní Tinubu yà sọ́tọ̀ fún iléeṣẹ́ ààrẹ oúnjẹ àti ìrìnàjò ní 2026. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima yóò ná àpapọ̀ owó tó mà lé ní bílíọ̀nù 9 náírà lórí ìrìnàjò abẹ́lé àti òkè òkun oúnjẹ àti àwọn nǹkan míì nínú ọdún 2026. Èyí mà jẹyọ nínú ìwé ètò ìṣúná ọdún 2026 tí àjọ tó ń rí sí ètò ìṣúná ti orílẹ̀-èdè Nàìjíríà fi léde. Ọjọ́ 19 ọdún 2025 ìmọ̀ ló mà gbé ètò ìṣúná lọ síwájú ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà tí àpapọ̀ owó náà tó sì jẹ́ 58.18 trillion naira. Níbẹ̀ ni Tinubu ti ní ọ̀rọ̀ ètò ààbò ó mà jẹ́ ohun tí yóò mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé Nàìjíríà, ìdókòwò àti àlàáfíà. Ṣùgbọ́n nínú ìwé tí a rí 3.2 trillion naira ó ní iléeṣẹ́ ààrẹ mà yà sọ́tọ̀ fún ètò ààbò tí wọ́n sì ya 2.3 trillion naira fún ètò ẹ̀kọ́, 1.1 trillion naira fún iná àti ohun àmúṣagbára. Gẹ́gẹ́ bó ṣe wà nínú ètò ìṣúná náà, Tinubu yóò ná 7,14,596,511 lórí ìrìn àjò abẹ́lé àti òkè òkun pẹ̀lú 431,620,183 lórí oúnjẹ jíjẹ alásè àti àwọn nǹkan ẹlẹ́rìndòdò. Shettima yóò máa ná owó tó tó 1,732,106,437 lórí ìrìn àjò abẹ́lé àti òkè òkun àti 186,026,286 naira lórí oúnjẹ. Bákan náà ni iléeṣẹ́ ààrẹ yóò máa ná owó tó tó 66.77 million naira lórí ìjókòó ilé àti 895 million fún ríra ìwé fún kíkà àti àwọn irinṣẹ́ míì. Ààrẹ yóò máa tún ra ọkọ̀ bọ̀gìnì tí owó rẹ̀ tó máa tó 179 million naira tí 778.6 million naira tó sì wà nílẹ̀ fún ríra àga ìjókòó pẹ̀lú 1.342 million naira fún ríra àwọn irinṣẹ́ ètò ìlera. Ṣáájú ni ààrẹ Tinubu ti ní ètò ìṣúná ìfaradà, àṣeyọrí iṣẹ́ àti ìlọ́rọ̀ ó ní ètò ìṣúná ọ̀hún. Ìjọba òun rèé ó tún máa fẹ́ kí ayé mọ̀ rọrùn fáwọn ọmọ Nàìjíríà lọ́dún 2026 lẹ́yìn tí wọ́n ti ní ìfaradà fún ọdún méjì báyìí. Báyìí ni àwọn àlàkalẹ̀ owó tí ààrẹ mọ̀ yà sọ́tọ̀ fún àwọn iléeṣẹ́ lọ́dún 2026. Iléeṣẹ́ ààrẹ 355,100,320,721 ó ní iléeṣẹ́ ààrẹ mọ̀ yà sọ́tọ̀. Ilé ìgbìmọ̀ asòfin àgbà 344,852,880,669 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o, lágbára Ọlọ́run èmi àti ń rèé, a máa rere Nàìjíríà, a máa rí jẹ o.